ẹ rí pé ọ̀kan nínú wọn bó ti kéwù náà tó jẹ́ dókítà náà tó ẹ rí bọ́rọ̀ fọ́tò yíyà ń tún sá fún ni àtìgbà tí wọ́n padà lè yà ní ìlú tó ti lọ lè gba ẹ̀bùn nígbà tó wá dé wá wí nǹkan mi. tí o bá ti sábúrú tí o sì sí bàjẹ́ níbi kéyìn ó tẹ̀ tí o sì forí kalẹ̀ fún yẹn kò sí láì fi ń bẹ̀. Sheikh Adam wọn àrọ́mọ kí èèyàn ó tẹ̀ fún yẹn. half one. láti wá ní pé bàbá Sheikh Adam eré nàìjíríà wọn ni pé sufi ni wọn lópin ìgbà tó bá jásí pé sufi alu sunna wal jamaa. ká padà síbi ìṣọ̀kan gẹ́gẹ́ bíi pé mùsùlùmí nìkan la lè jẹ́ tí ọlọ́run fi gbà wá lẹ́rú ọlọ́run ọmọ wa sí sálàfí kọ̀ mọ̀ wá sí sufi ìdí nìyí tó fi jásí pé tíra Sheikh Adam àtàkọ́lẹ̀ wọn ó pàtàkì púpọ̀ tá a bá lè mú un lò lásìkò tá a wà yìí. àwọn rijal wọn náà nù rijal alahadi kọ́lé imaamu anbali látara bẹ́ẹ̀ lẹ́yìn mọ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn mọ̀ tó káwọn ṣe steam bá ti nínú àdìsí fọ balbalu tabalbalu summa dọ́lù nasa wà á dọ́lù. nàtíjà tí àwọn jáde kákọ́ mọ̀ pé baba Sheikh Adam ọlọ́run jẹ́ kí alikiyama da fún wọn wọ́n jẹ́ ká mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin sàlàfíyà èyí tá a mọ̀ sí wàhábíyà lẹ́yìn tó gbòde kan lónìí àti sàlàfíyà èyí tá a mọ̀ sí alimalikiya sàlàfíà malikiya yẹn tẹ́ bá wo tíra bàbá dáadáa wọn náà ń pè wọn ní sàlàfíà magariba àwọn sàlàfíà magariba yẹn kò sí yàtọ̀ láàrin wọn sàlàfíà làwọn náà kò sí yàtọ̀ láàrin wọn àwọn náà ni alusunna wal jamaa tó bá sọ pé alusunna wal jamaa àwọn náà ń báwí àwọn sàlàfíà alimalikiya ni àwọn náà ni sàlàfíà magariba àwọn sọ́nà ni àṣàyíra àwọn náà tún ni màtúrídíyà ṣùgbọ́n tá a sún bí àwọn nàìjíríà ìgbà tí wọ́n dé wọ́n rí i pé mọ́sí àbí kan ṣoṣo òun ló lọ sẹ́yìn nínú àwọn mọ̀sáìbù yìí àti Ṣàfíìyà gbogbo ibi àyè ni wọ́n ti ń ṣe ó láwọn àyè tó ti ń ṣe ṣùgbọ́n mọ́sí àbò hàǹbálì nìkan òun ló lọ sẹ́yìn wọ́n wá gbé ọ̀rọ̀ síyásà dé wọ́n wá gbé lárugẹ débi pé àwọn ò sì tà á ṣubú fún lókè tó já sí pé wọ́n condemn gbogbo tí ń jẹ́ ìṣèhádátì gbogbo àwọn tó ń jẹ́ fúkà àwọn náà wọ́n sọ pé gbogbo ẹni tó bá fẹ́ mú ọ̀rọ̀ rẹ̀ kọ́mọ lọ́nà àdìsí kọ́ka àdìsí látòkè délẹ̀ kọ́mọ sí tìǹbàtò hókùnmí kọ́mọ wulẹ̀ wo ti àwọn àfáà onífíkìrù kankan ṣe nítorí pé àwọn yìí náà àṣàbò àráyé wal mazaibu ni wọn àwọn rijal wọn náà nù rijal alahadi kọ́lé imaamu anbali látara bẹ́ẹ̀ lẹ́yìn mọ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n mọ̀ tó káwọn ṣe steam bá ti nínú àdìsí fọ balbalu tabalbalu summa dọ́lù nasa wà á dọ́lù so lára bẹ́ẹ̀ ló jásí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olónìí fatiwa oríṣiríṣi yóò máa wá ṣẹlẹ̀ ló jẹ́ pé wọ́n ṣàṣìṣe níbi kí wọ́n máa sọ pé ọ̀rọ̀ fọ́tò ẹ rí i pé ọ̀kan nínú wọn bó ti kéwù náà tó jẹ́ dókítà náà tó ẹ rí i pé ọ̀rọ̀ fọ́tò yíyà ń tún sá fún ni àtìgbà tí wọ́n padà lè yà ní ìlú tó ti lọ lè gba ẹ̀bùn nígbà tó wá dé wá wí nǹkan mi sẹ́ẹ̀rì báyìí ẹ rí i pé àwọn yìí ọ̀rọ̀ àdìsí ni wọ́n ń wí wọ́n sì ń si hukumu múgbà tí wọn ò gbára lé mọ́sáàbù àwọn wọ̀nyí tó lọ látara eléyìí àti wà rí pé baba Sheikh Adam eré nàìjíríà wọn ni pé sufi ni wọ́n lópin ìgbà tó bá jásí pé sufi alu sunna wal jamaa bákan náà wọ́n sì ní akidatu tasamu lérí zaamu ní kàsàkàsà tí wọ́n wú yẹn kò sí nábàá ló ń bẹ̀ tọ́ta yọ pé wọ́n fẹ́ kí ruhu tasamu wọ́ wà ní alahadi tàbí wazir Markaz ẹlẹ́kẹta òun ni wọ́n pé akida àwọn gẹ́gẹ́ fúnra ara wọn bọ́ wọn ti rí la sharikiya wala garibiya alisari kan sọ pé ana muslimun muhammadi haza wasala. shukran jazila le fadilatu doctor ọlọ́run kó bá a sẹ́yìn lẹ́sìn náà dáwọ́ lálùkù àrùlázim mo rò pé ibi tí sixteen tájú wọ́rọ́kà yín sí ó ṣe déédéé tá a bá dá a padà síbi ọ̀rọ̀ tí àwọn bàbá Lágége bá wa sọ lánàá nípa pàtàkì ìmọ̀ fíkíù torí pé ẹni tí ó bá rẹ̀ ó nídìí dókítà tí ó wò sàn ó sì nídìí oògùn tí ó lò ẹni tí ó wò sàn òun náà lẹ́ni tó mọ̀ ń paṣẹ́ wòsàn ẹni tó mọ̀ ń pa oògùn òun ò mọ̀ ń paṣẹ́ wòsàn fámásì lòun bẹ́ẹ̀ yẹn bá wá rẹ̀ tó bá wá lọ sọ́dọ̀ fámásì yìí pé ọ̀rẹ́ mi ta oògùn báyìí fún mi àbí kí ni ń lò tó wá kọ oògùn fún ọ tó wá lọ lò ó lè yíwọ́ tó gba ọ̀dọ̀ dókítà dọ́dọ̀ fámásì dókítà ni ó darí ẹ̀ sọ́dọ̀ fámásì pé oògùn báyìí lọ rà lọ́dọ̀ fámásì kó o lè bá a rí ìwòsàn ó ṣe déédéé ẹni tí ń ṣẹ̀sìn tí ò gba fíkíhù débi gbígbọ́ ẹ̀sìn rẹ̀ yé tó yẹ pé nùsùsù ṣàríyà hadith kùránì ló rò pé òun ò lọ bẹ tààrà tó wọn bá ti lọ bẹ tààrà òun ò ní tó wọn fi ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn àfọwọ́n fíkíhù lọ́wọ́ gbà débi nǹkan tí alukùránì àti hadisi ń wíyé làwọn bàbá fi kàn máa lẹ̀rẹ̀ fún wa lánàá nínú ọ̀rọ̀ tán bá wa sọ yìí pé ká mójútó ìmọ̀ fíkíhù ọlọ́kùnrin musa àjẹká rí wọn pé. محل شاهد هو أنهم أساءوا وهؤلاء أيضا أساءوا في فهم ما قاله الله ويح قومي جهلوا معنى الحياة وأساهوا فيه ختما وابتدا هكذا قد جهلوا التواضع وبنوه في سجود ونحنا خلونا لين جعلوه واجبا لهم قبل وصول للفنا وانبطاح لهم عند السلام وبروك لهم عند اللقاء أستسمحكم أقف هنا فالقصيدة هذه أساء الفهم إليها كثيرون من إخواننا أقول النابتة قبل
ní dóńnà pẹ́nu wọ́n yà kọ́ mi yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹ̀yà wa wọ́n á ṣì í gbọ́ nínú àwọn tí ó mú kọ́ gbóná tó sì jásí pé kọ̀sídà yìí wọ́n ti ṣe bátúrú rẹ̀ torí pé al-allamatul Ilori Sheikh Adam Abdullahi tá a bá lè wo tírà àwọn tí wọ́n ń pè ní al-Islam wa taqalidul jahiliya wọ́n ṣe nǹkan kan fún wọn bẹ̀ yẹn tá a bá padà sínú tàn lọ́dọ̀ àfa Ibn Bashkawal ó ròyìn Abdulrahman tó jẹ́ Malik Andalus àti àfa wa Laythi nǹkan tí Sheikh Adam ṣe nù al-Islam wa taqalidul jahiliya òun náà ní Laythi ṣe lọ́dọ̀ Abdulrahman lọ́sàn-án àwẹ̀ ó bá ẹrú kan ó bá a lò pọ̀ ó wá lè pe àwọn afúnfikíw ipe ẹ dákun ẹ gbà mí lẹ̀ kí ni kàfàrà tí ń fi tán ọ̀ràn tí ń bẹ ní ọrùn mi àfa wa Laythi sí làfa àgbà gẹ́gẹ́ bí Sheikh Adam ṣe jẹ́ àfa àgbà láti gba àwọn dìsín àfa Laythi wá sọ fún yín pé kàfàrà rẹ̀ ni pé ó gba àwẹ̀ oṣù méjì tí ó tẹ̀léra wọn àwọn tí wọ́n jọ lọ táwọn náà sì dá nǹkan mọ̀ wọ́n wojú ara wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ó pọ̀ mọ́ láyé ìsìn wọn gbọ́ àfa àwọn lẹ́nu lójú ọba ìgbà tán jáde kúrò lọ́dọ̀ ọba ni wọ́n tó béèrè lọ́dọ̀ àfa àwọn ẹgbẹ́ àfa wa mọ̀ pé ọmọ kéwì Ìmáàmù Málíkì ni Ìmáàmù Málíkì sì rè é máa ṣe tẹ̀kìyìrù ni nínú kó sọ fún ẹni tí ó bá obìnrin sùn lọ́sàn-án wọ̀ pé nínú kí ó tú okùn lẹ́rú lọ́yìn ọrùn ẹrú àbí kó bọ́ èèyàn 60 àbí kí ó gbà àwẹ̀ 60 ó yẹ kó ṣe tẹ̀kìyìrù fún ni àfa wa fún wọn léṣe pé tá a bá tú ọba nílẹ̀ bẹ́ẹ̀ ó lágbára kó máa bóbìnrin sùn lójoojúmọ́ kó sì máa tú ẹrú lójoojúmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Sheikh Adam Abdullahi Alilory ṣe wá ṣe fún wọn al-Islam wa taqalidul jahiliya ìgbà tí wọ́n ń ṣàlàyé àwọn taqalidu tí ò da tó jẹ́ sí pé warithnaha kabiran an kabirin wọ́n wá fi ní ìnáwó sí alálìkùá ní ìnáwó tí bàbá ń sọ ń bẹ́ẹ̀ ni ní ìnáwó tó já sí pé ẹni tí ń tẹ̀ inú rẹ̀ ò tẹ̀ ìgbà ni bàbá ṣẹ̀ṣẹ̀ wá lọ tú wálẹ̀ nígbà tán tẹ̀síwájú pé amma khudu'u riqab wal inhina bil-dhahri والركب على الجثو فجائز ما لم يكن فاحشا bàbá wa ní tí ó bá ti sábúrú tí ó sì sí bàjẹ́ níbi kéèyàn ó tẹ̀ tí ó sì forí kalẹ̀ fún yẹn kò sí láì fi ń bẹ̀ Sheikh Adam wọn haroma kí èèyàn ó tẹ̀ fún yẹn ká fi parí ẹ̀ ما دام الإسلام بخير ما دام جامع القرويين في المغرب والإسلام بخير ما دام الأزهر في القاهرة والإسلام بخير ما دامت الزيتونة في تونس والإسلام بخير ما دام المركز في نيجيريا والسلام عليكم ورحمة الله. وعليكم السلام. يا شيخ آدم. nípa ìwádìí tírà Sheikh Adam àti ìlànà tí wọ́n gbà ṣàtúnṣe sí ìtàkùrọ̀ gan tí ń ṣẹlẹ̀ láàrin àwọn onísúfí àti àwọn sáláfí òun ni àṣejù tí ń bẹ láàrin àwọn méjèèjì tó jẹ́ pé ẹni tí ó bá jẹ́ onísúfí àbí sáláfí yóò kórìíra súfí yóò kórìíra sáláfí kò ní lágbọ́yé nípa mùdùmùdùn ẹ̀sìn Islam ìdí nìyí tí Sheikh Adam tí wọ́n fi dúró láàrin gbùngbùn tí ń jẹ́ wàsàtíyà moderate level ní Sheikh Adam wà láàrin àwọn méjèèjì wọ́n sì fi yé wa wípé gbogbo tí ń bá ń jẹ́ súfí wọ́n ṣàlàyé ìtumọ̀ súfí fún wa wípé tá a bá ti fẹ́ ráyé sá tá a fẹ́ mọ Ọlọ́run lọ́kan tá a sì fẹ́ sáàdì Ọlọ́run ká lè jẹ́ ní rẹ̀ súfí tó bá pé tá a mọ́ lélé nínú àwọn wà nínú àwọn onísúfí tó bá já sí pé sàlàfíà náà lè yàn pera wọn tó pé yóò dá wa padà lọ síbi ìpìlẹ̀ nípa kìtàbù àsúnà ni àwọn náà sàlàfí làwọn wọ́n pèpè fún wa nípa ìmọ̀ràn tán fún wa tí ń jẹ́ tawsiyat táwọn olóyìnbó ń pè ní recommendation wọ́n ní ó pàtàkì tá a bá fẹ́ kàgbọ́ yóò wà nínú àwùjọ Islam lónìí ká padà síbi ìṣọ̀kan gẹ́gẹ́ bíi pé mùsùlùmí nìkan la lè jẹ́ tí Ọlọ́run fi gbà wá lẹ́rú Ọlọ́run mọ̀ wá sí sálàfí kò mọ̀ wá sí súfí ìdí nìyí tó fi já sí pé tíra Sheikh Adam àtàkọ́lẹ̀ wọn ó pàtàkì púpọ̀ tá a bá lè mú lò lásìkò tá a wà yìí yóò ṣàǹfààní fún wa nípa ìlọsíwájú lórí ẹ̀sìn Islam wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ṣe rí pé nísìnyí ó dáa orí o mo sì mọ̀ ẹ́ kó ní rédíò ni ọ́ ó wà á máa ọ̀fẹ́ ga news fún wa. ẹ máa ń gán àsìkò ló ń bẹ̀ ni. شكرا جزيلا ẹ dákun للمقدم. mo ní malhuzọ kan sí حياكم الله. ní ti Dr. Nuh طيب Nuh Ibrahim نعم. tí wọ́n deliver mo fara mọ́ àmọ́ kankan wà ń bẹ̀ tó ń dàrú máa ń yàn. tá a bá sọ̀rọ̀ sàlàfíà magribiya wọ́n sọ̀rọ̀ sàlàfíà mashrikiya dàhátù lásán ni wọ́n kọ́ lò dàhátù ni magribiya tí wọ́n pín sí yẹn àti mashrikiya láti yọ àwọn nǹkan kan kúrò ní kẹrí sàlàfíà Imam bin Hanbal òun ni rọ̀yísù òun ló pín sàlàfíà yẹn ó pín látara pé hadith anabi tó ní khairul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum mẹ́ta bẹ́ẹ̀ yẹn
tó pín sí yẹn òun lòun dúró lé lórí pé kọ́rùnù àkọ́kọ́ kọ́rùnù ẹlẹ́ẹ̀kejì kọ́rùnù ẹlẹ́ẹ̀kẹta òun ló jẹ́ sálàf. abátúwá wò tún mọ sálàf tí ò dá ló wà bẹ́ẹ̀. ibi tí Al-Kùránì ti lò ọ̀nà méjì ló gbà lò ó lò kan tó dáa àwọn tó tún lò tí ò dáa ló kù. an tajma'u bainal ukhtayni illa ma qad salafa. tẹ́yì tó dáa ní kéèyàn kó ọmọ ìyá méjì papọ̀ kó fẹ́ wọn tó èèyàn ò dáa. lábẹ́ ẹbẹ́ yẹn ìkan nìyẹn. ìsìláhàtù tí bàbá lò òun ni sàlàfíà láti fi bọ́ra álẹ̀ kúrò láti fi ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn. bàbá ṣe lọ bẹ́ẹ̀. sàlàfíà tí a wá ń wí a fẹ́ máa pe táwọn kan pera wọn sàlàfíà tí wọ́n ń lò lórí ara wọn bẹ́ẹ̀